10 most beautiful Yorùbá actress mẹ́wàá òṣèrébìnrin Yorùbá tó dára jùlọ o. Ẹ jẹ́ á sọ méjì mẹ́ta nípa àwọn arẹwà òṣèrébìnrin yìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán. Lórí ìkànnì KingFax TV tá a ti mú àwọn òṣèré àtàwọn celebrities wá. Ẹ ṣe wá láǹfààní, ẹ share kẹ́ ẹ like post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. 10 most beautiful Yorùbá actress ẹni kẹwàá ni Àdùnní Adéwálé tí gbogbo èèyàn mọ̀ sí Àdùnní Adé. Ó jẹ́ òṣèré tíátà, olùgbé fíìmù jáde àti àwòṣe ìyẹn model tí ó sì gbajúmọ̀ púpọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó jẹ́ ìlúmọ̀ọ́ká fún bí ó ṣe máa ń dá sí inú eré Gẹ̀ẹ́sì àti eré Yorùbá pẹ̀lú ìrọ̀rùn, pàápàá jùlọ nítorí pé ó dàgbà sílùú òyìnbó. A bí ní ọjọ́ keje oṣù kẹfà ní agbègbè Queens, New York ní orílẹ̀‐èdè Amẹ́ríkà. Ẹni kẹsàn-án ni Bùkúnmi Olúwaṣínà. Ó jẹ́ òṣèré tíátà, akọrin, òǹkọ̀wé eré àti olùgbéjáde fíìmù tí ó ní ọ̀wọ̀ nílé-iṣẹ́ fíìmù Nàìjíríà. Ó gbajúmọ̀ púpọ̀ fún àwọn eré tí ó máa ń kún fún ọgbọ́n àti orin dídùn èyí tí ó máa ń ṣe nínú eré rẹ̀. A bí Bùkúnmi ní ọjọ́ keje oṣù karùn-ún ọdún 1990. Ó jẹ́ ọmọ bíbí ìlú Òkèmẹsì Èkìtì nípínlẹ̀ Èkìtì. Ẹni kẹjọ ni Doris Simon. Jẹ́ òṣèré fíìmù tíátà, olùgbé fíìmù jáde àti olùdarí eré lórí tẹlifíṣọ̀n ìyẹn TV show host. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó jẹ́ òṣèré onípa méjì nítorí ó máa ń fi èdè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì ṣe fíìmù. Wọ́n bí Doris Simon ní ọjọ́ kejìlélógún oṣù keje ọdún 1979 nípínlẹ̀ Èkó. Ó jẹ́ ọmọ ìpínlẹ̀ Ẹdó. Ẹni keje ni Mide Martins. Mide Fúnmi Martins Abíọ́dún jẹ́ gbajúmọ̀ òṣèré fíìmù, olùgbé fíìmù jáde àti aláwòṣe model nílé-iṣẹ́ Nollywood ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n bí Mide Martins ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún 1979. Òun ni ọmọ òṣèré Nollywood gbajúmọ̀ tẹ́lẹ̀ Fúnmi Martins, ẹni tí ó papòdà ní ọdún 2002. Mide Martins jẹ́ ọmọ ìpínlẹ̀ Ògùn. Ẹni kẹfà ni Elizabeth Ọmọ́wùnmí Tekovi Da Silva tí gbogbo ènìyàn mọ̀ sí Liz Da Silva. Ó jẹ́ òṣèré fíìmù, olùgbé fíìmù jáde àti aláwòṣe model tí ó máa ń sábà kópa nínú fíìmù Yorùbá jù. Ó jẹ́ ọmọ orílẹ̀-èdè méjì, Nàìjíríà àti Togo. Wọ́n bí Liz Da Silva ní ọjọ́ kẹwàá oṣù karùn-ún ọdún 1978. Wọ́n bí ní Ọbalẹ́ndé nípínlẹ̀ Èkó, níbi tí àwọn òbí rẹ̀ ti jẹ́ ọmọ ilẹ̀ Togo. Nítorí Nàìjíríà ni wọ́n bí Lizzy sí, ó ní àǹfààní láti jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ọmọ Togo. Ẹni karùn-ún ni Rónkẹ́ Odùsànyà. Jẹ́ gbajúmọ̀ òṣèrébìnrin sinimá àgbéléwò èdè Yorùbá, olóòtú fíìmù àti aláwàdà. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó mọ̀ ọ́ pẹ̀lú orúkọ ìnagijẹ rẹ̀ Flaky Ìdídòwò. Wọ́n bí Rónkẹ́ ní ọjọ́ kẹta oṣù karùn-ún. Ó jẹ́ ọmọ ìpínlẹ̀ Ògùn lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni kẹrin ni Alice Ìyábọ̀ Ògúnró tí gbogbo ènìyàn mọ̀ sí Ìyábọ̀ Òjó. Ó jẹ́ òṣèré fíìmù, olùdarí eré, olùgbé fíìmù jáde àti gbajúmọ̀ oníṣòwò lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ti kópa nínú fíìmù tí ó ju 100 lọ, tí ó sì ti gbé fíìmù tí ó jẹ́ 14 jáde. Wọ́n bí Ìyábọ̀ Òjó ní ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún 1977 nípínlẹ̀ Èkó. Ó jẹ́ ọmọ ìpínlẹ̀ Ògùn ní Abẹ́òkúta. Ẹni kẹta ni Bíọ́dún Ṣófúyì Ọ̀kẹ́owó. Jẹ́ gbajúmọ̀ òṣèré fíìmù, olùgbé fíìmù jáde àti oníṣòwò tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sábà máa ń pè ní ọmọ bọ̀tí, orúkọ tí ó sọ fíìmù kan tí ó gbé jáde. Wọ́n bí Bíọ́dún Ọ̀kẹ́owó ní ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá, tó sì jẹ́ ọmọ ìpínlẹ̀ Ògùn ní agbègbè Rẹ́mọ. Ẹni kejì ni Tóyìn Abraham tí orúkọ àbísọ rẹ̀ ń jẹ́ Olútóyìn Àìmàkù. Jẹ́ gbajúgbajà òṣèré orí ìtàgé, olùgbé eré jáde àti adarí eré ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n bí i ní ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún 1980 ní ìlú Auchi nípínlẹ̀ Ẹdó, Nàìjíríà. Ẹni tó ṣepò kínní ni Mercy Aigbe. Ó jẹ́ gbajúgbajà òṣèré orí ìtàgé, olùgbé eré jáde, adarí eré àti oníṣòwò aṣọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sábà mọ̀ nínú iṣẹ́ rẹ̀ nínú àwọn eré Yorùbá. Wọ́n bí ní ọjọ́ kìíní oṣù kìíní
ọdún 1978 nípínlẹ̀ Edo lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá láti ìlú Benin tí ó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Edo. Díẹ̀ lára 10 òṣèrébìnrin Yorùbá tó dára jùlọ o. 10 most beautiful Yoruba actress. Ẹ má wá gbàgbé o, kẹ́ ẹ share, kẹ́ ẹ like post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. Don't forget to click the follow button tàbí kẹ́ ẹ subscribe. Ire o.